lágbára elédùà àti àwọn tó fi sẹ́ ìlé mi lọ́wọ́ oyún ò tún bàjẹ́ lára ìyàwó rẹ mọ́ láyé. àfọ̀n ìyàwó rẹ yóò sì gbó kó tó wọ̀ torí pé àgọ́ ìkọlà tiẹ̀ kọ́ mọ̀ pé. wàá gbọ́ o àṣìṣe tí wọ́n pèlé ọlọ́ yìí tí àwọ̀ ẹ̀ bá ti jẹ́ tó bá ti di àsìkò tí àwọ̀ rẹ̀ ń rọbí tí bá ti ń rọbí báyìí kán mọ́ kọ́ ọmọ gbébọ̀ lọ́dọ̀ mi. arákùnrin bàbá dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ ìyàwó rẹ̀ ti bímọ. Àdùnní ti bímọ. ó ti bímọ. Àdùnní ti bímọ. Yàyà o. wá gbọ́ iná rẹ̀. ó kù olubi ọmọ tá à ń retí tí ó bá sì jáde ó léwu. Nǹkan díẹ̀ tó lubi ọmọ sẹ́ẹ̀rí ọlọ́run ọba mi tó taari ọmọ jáde láyọ̀ àtàlàáfíà yóò taari èkejì ọmọ náà jáde. Ẹ dákun bàbá akọlóbi ni àbábọ̀. ọmọ eke ń ṣe ọ bíi ti bó. ìyàwó ẹ bímọ olubi ọmọ ìjáde tó yẹ kó ọmọ kún fún àdúrà gidi kó ọmọ gbàdúrà kó olubi ọmọ jáde kárí láyọ̀ ọlákọlóbi àbábọ̀ ọ̀dà akọlóbi. akọlòdìdá mi bí. wọ́n ládélé wọ́n gbà. gbọ́ o mò ń bọ̀ mo fẹ́ sáré mú nǹkan tí wọ́n lò fún ìyàwó rẹ. kò ní í séwu lórí èkejì ọmọ. èmi nìkan tẹ pàmò tó ìbò tó mọ ọgbọ́n mọ. èyí sì dé ń tó ń gbé ẹ̀gbọ́n tí bàbá sọ ni bàbá ní kejì ọmọ ò tí ì dáadé sí mọ tí kejì ọmọ ò bá ti dáadé ìyá ti mọ ìdókà mọ iyọ. ọmọ èké ń ṣe ọ ọlọ́run tó ṣe bẹ̀ yìí kó ń di àrò rẹ̀ ọlọ́run ọba mi tó mú ọmọ jáde láyọ̀ àtàlàáfíà èkejì ọmọ náà ń bọ̀ kì í ṣe bẹ̀ lé rẹ̀ yọ̀bọ̀ ọ̀tá. orí mi níṣe àsìkò tí wọ́n wà gba gbogbo tí mo ti ṣe nù àwọn ẹgbẹ́ wa bọ́ rẹ̀ dùn mo bẹ́ èèyàn kó mọ wọn bẹ́ èèyàn kó mọ láàrin wọn mo ti ààrẹ tí mo bá kó mọ 12 ẹni ó bímọ 12 tí mo ti bá sì kó mọ rẹ̀ ọwọ́ àwọn ẹgbẹ́ wa ayé kò tọ́ náà gbogbo àwọn náà ni wọ́n pè àwọn ẹgbẹ́ àgbẹ̀ olóbì àgbẹ̀ ńkòkó àwọn àgbẹ̀ alágbàdo gbogbo wọn pátápátá. Wo bá ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi Adélékè Àrẹ̀mọ ńlá ọlọ́rẹ̀ sọ fún ní ọmọ gbèrè ń jọ mẹ́jọ o kò gbọ́dọ̀ gbèrè ní ìwọ̀n kò tán ni o ìwọ̀n kò sẹ́kù ni o jẹ́ wọn gbọ́ pọ́mọkùnrin mo bí o. ìwọ máa lọ kó o ní mo bímọ o wọn sì kò tán ń jọ mẹ́jọ wọn kò sẹ́kù o wọn kò sẹ́kù o tẹ̀mádélékè létí ni wọn kò mọ̀ sẹ́kù o wọn kò tán ń jọ mẹ́jọ ni o pàǹgòtò ìbò tó ọgọ́mọdé kàmí tiẹ̀ tí ò ní gbèjọ́ pàǹgòtò ìbò tó Àdùnní òkú àrùsọ. wá ẹ̀dá ọlọ́run nígbà tí èkejì rẹ kọjá lọ ó forí balẹ̀ fún wa. báwo ni tìrì ti jẹ. àwa ni Elédùmarè kó kọ́kọ́rọ́ lé ẹni lọ́wọ́. bó bá rí bẹ́ẹ̀ sílẹ̀kùn fún mi ẹ̀jẹ̀ ń kọjá sínú ayé torí pé èkejì mi tó kọjá gbogbo tó fẹ́ gbélé ayé ṣe èmi gbé dání. bí ó bá rí bẹ́ẹ̀ láì rí ohun tí o gbé dání kí a sì fojú kàn án kò sí àyè fún ọ láti kọjá. Àwa ayé
Daddy. Káàbọ̀. Ṣé ò sí? Àbí báwo ló ṣe wá wú kùnkùn báyìí? Daddy, ó wà o. Ọ̀túnla ni final exam wa. Mi dẹ̀ tún rí school fees mi san. Láàárín àwọn colleagues mi, ìtìjú dẹ̀ ló máa jẹ́ fún mi àti gbọ́ pé rú mi pé mi wà níròwò exam mi san. Kì í ṣe pé mi náà dákẹ́ mo kàn déédéé ń wò àbí èmi tí mo rán ẹ ní skul mi ò ní mọ̀ pé tí owó skul bá tó san kí n san dídà ló dà tí ọmọdé gbẹ ṣùgbọ́n ní agbára Ọlọ́run ìdánwò ọ̀túnla yẹn ẹjọ́ máa bẹ̀rẹ̀ ni ibikíbi tí owó bá wà nílẹ̀ yìí wọ́n wà kan ọ̀la ló máa padà sí skul. Dádì ẹjọ́ torí Ọlọ́run kẹfì mi sọ́kàn mi ò gbọ́dọ̀ ní carry over o. Ìwọ fọkànbalẹ̀ kò séwu lágbára Ọlọ́run máa wá owó kan lọ́la wàá padà sí skul lọ́la lágbára Ọlọ́run ẹjọ́ máa bẹ̀rẹ̀ exam yẹn ni wọnú ilé lọ kó lọ tidy up. Ẹ má gbàgbé o. Mọ̀ wọlé lọ. Ẹ̀bọ̀n ní ìlú ìgbésí ayé mo wá rí tí wọ́n tún lè dá owó iléèwé ọmọ mi san. Orí mi ẹlẹ́dàá mi ìlú ìgbésí ayé mo wá rí. Yes, come in. Ẹ pẹ̀lẹ́ o. Ẹni Mr. Okan Eda. Láti bo. Láti Orílówó Investment Bank. Ẹni lẹ́tà. Má jẹ́ kí wọ́n fi àṣẹ lómi. Bẹ́ẹ̀ sọ. Ṣé kì í ṣe pé o fẹ́ dúró gbèsè? Kò ní ìsọ. Ó dà. Nílé tí mo wà náà yìí náà ó wá kàpò láàrin ọjọ́ méje níbo mo ti wá fẹ́ rádúró owó yẹn láàrin ọjọ́ méje pé tí wọn ò bá ti rí owó dá padà láàrin ọjọ́ méje kí n kó jáde inú ilé wọn ta ilé ó wá bà mí pò bó mo ti fẹ́ rí àdúgbò owó yẹn bí ìbá sì wá rí owó dá padà níbo ni kí n wá kó lọ orí mi ẹlẹ́dàá mi ṣe ń wò mí ràn ìgbà yẹn ga sì fi wá fẹ́ fọ́ tán pátápátá báyìí Ọlọ́run mò ń wáṣẹ́ lọ láàárọ̀ ọ̀la o ìwọ lọba tí sínú fẹ́ dà Ọlọ́run wá sínú fún mi o lọ́la láìla ìlàlá o 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 láìla ìlàlá o. Abdulateef mo ní kó o túraká ó ríṣẹ́ wo èyí tó ṣe pàtàkì ló ti ṣeun o ti kópa tiẹ̀ ìwọ fi Ọlọ́run lẹ̀ kó kópa tiẹ̀ náà o ti kàwé o ti jáde ìwé ẹ̀rí tó mú sánsan wà lọ́wọ́ ẹ̀ kí ló tún wá kù tó fẹ́ ṣe ìwọ fọlọ́run lẹ̀ ó ríṣẹ́ iṣẹ́ tó lálùbáríkà ńlò ó rí. Dádì kò rí bẹ́ẹ̀ ẹ̀gàn àrọ́wà tẹ̀ ń pa fún mi sìn èmi ò rí kókó àrọ́wà tẹ̀ ń pa fún mi sìn ẹ̀yin náà wò ń gbọ́ ọmọ 30 years tó bá tún gbowó oúnjẹ lọ́wọ́ òbí ẹ̀. ṣé àwa tá a wá ń fún ọ lówó oúnjẹ ṣáà sọ pé ó ti sú wa ni ṣó ti sú wa àbí aṣọ ló fẹ́ gbó tààrà míì fún bàtà nù lẹ́sẹ̀ rẹ mu ṣé bàtà rẹ ó gbó àpàrọ̀ ẹ̀ fún ọ àbí ilé tó ń gbé la ní kó o mówó ẹ̀ wá ní sùúrù iṣẹ́ tó lálùbáríkà lọ́lọ́run ó pèsè fún ọ. kí ló yẹ kí ní tí mi ní ìsìnkú gbogbo dọ́kúmẹ́ntì mi ló pé yìí. Dádì mọ́mì
Daddy, good luck to you, good luck to me, and good luck to the whole family. Daddy, result mi ni. Go papers mi ni mo ní. First class? Ó káre ọmọ mi. Ó káre. Ọmọ olúgbọ aláìlú mo lé tètè mo mú jọba mo fàlàlà jóyè mọ jẹ. Ó káre. Káre, that's my girl. Daddy, kí ló ṣe bọ̀dá Latif? Ṣé tẹ̀gbọ́n ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ bó máa ṣe ń ronú tiẹ̀ mà nìyẹn o àti bá sọ́sọ́sọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí náà ni ṣáàgbìyànjú kó bá sọ̀rọ̀ tó rọ́ lọ́rọ̀ ẹni àwọn ẹ̀sùn mi o. Bọ̀dá mi ṣé àwọn alùpàá ń jẹ́ kí n máa ronú bí mo tiẹ̀ ṣe mú dùnú wọlé at least ó yẹ kẹ́yìn náà bá mi lò náà. Ó má ronú mọ́ náà tẹ́bà ríṣẹ́ lénìí ẹ máa ríṣẹ́ lọ́la at least graduate ṣáà nìyí. Àbúrò ẹ ló tún ń pàrọwà fún ẹ̀hún dìde ńlẹ̀ kó o ṣe bí ọmọkùnrin. Bọ̀dá Latif ó yẹ dìde ẹ jẹ́ ká lọ wẹ̀ ti result mi ká lọ mú wáìnì. Dádì ẹ ti ẹni ṣé mo ti ṣe oúnjẹ yín lẹ́ǹkì. ẹ ṣe mà. Dádì ẹ jẹ́ kí n lọ set table. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ yín yìí ó ń fàmójútó. Ẹ jẹ́ ká tún wà kàn ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ kó má fi ronú parẹ́ sí wa lọ́rùn o. Èmi ò jí lójúmọ́ kí n má gbàdúrà lórí tiẹ̀ mo máa dá àdúrà tiẹ̀ ṣe ní àkànṣe ni yóò ríṣẹ́ yóò kúkú ríṣẹ́. Àmì o àdúrà wa dẹ̀ gbà lórí wọn ojú ò ní tì wá o. Àmín. Ó ṣe ọ̀rẹ́ mi ó kú dìde mi àná o máa tọ́pẹ́ ṣe gan ni o irú ẹ̀ náà nìwọ náà fi gbà ó ṣe gan. Bá mi rẹ̀. Kubrat lọ́sẹ̀ sọ fún mi pé ó ní skúlù wọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ni. Èmi àtọkọ mi ni ọkọ sí ṣé o mọ̀ pé nǹkan tí Azam bá ní èmi Kubrat ló ní nǹkan tẹ́mi Kubrat náà bá dẹ̀ ní Tazan ni so there is no big deal in that. Bíjì wà nínú ẹ̀ o kí ni nǹkan tó ń sọ lẹ́nu ẹ̀ tí kò dùn yìí ni tí ẹ̀ dúró nú ṣé bó ló sọ fún mi pé dádì ẹ̀ ló gbé owó fún mi tó fi dá skul yìí sílẹ̀. Yes. Kí ló dé pé lánàá ọkọ ẹnìkan náà bẹ̀rẹ̀ sí ní pariwo Hasani o propeto Hasani o propeto tí wọ́n ti rántí mẹ́sàn-án olùkẹ́ rárá ṣé ìwọ tó bá yá ń sìn ọkọ àfíyàwó mi ìlú ẹ̀ wọ́n lè gba skul yìí mẹ́ lọ́wọ́. Ṣé kó lè ṣe ṣá? Èmi ò sọ pé ó lè ṣe o mi ò dé lè sọ pé kó lè ṣe àmọ́ ṣá wa láti rí màmá àti ṣe ara ẹ̀. Ṣé kó lè ṣe ṣá? Ní ti ẹ̀jẹ̀ rí ọkọ kò lè ṣe é níbo afẹ́yàwó lè láíláí má sọ bẹ́ẹ̀ mọ́ kó lè ṣe. Máa jẹ́rìí ẹ. Ètò sọ̀rọ̀. Mo ń gbọ́ náà oníkìndí olóró wa torí ẹ̀ náà mo ṣe jókòó ó sọ̀rọ̀. Gbàdé tó ń sọ sí ṣé nǹkan tí mo fẹ́ sọ ṣe máa gbọ́ wọ́n sàn ni. Oh God. All right. Mo fẹ́ pín ìsákìyèsí ohun kan Ọ̀rọ̀ ní ayẹyẹ tá a ṣe kọjá. ti ìparí iléèwé àwọn ọmọ. Ṣé mo pé ní patí yẹn everybody kàn bẹ̀rẹ̀ MC bẹ̀rẹ̀ sí ń gbóríyìn fún yín ni kínní kan proprietor o Azan ṣe lè Azan ṣe gbá wọn ti ẹ̀ dárúkọ mi rárá ni. Kí ni ìtumọ̀ yẹn? Ìtumọ̀ ni pé ó yẹ kẹ́ sọ fún wọn immediately tó ti ń dárúkọ yín yẹn pé ìyàwó yín ló ní iléèwé àbí ṣé tí dáàdi mi ò bá gbówó lẹ̀ ṣó lè máa pè yín ní proprietor ni. But ó nọ́mà ṣé nígbà tó kọ àtìyàwó jọ jáde ṣé èmi náà kọ́ ló máa yìn ní ṣé bí mi náà máa pè ní proprietor. Mi ò ṣe tèmi bẹ́ẹ̀ rárá ni mi ò ṣe tèmi bẹ́ẹ̀ nítorí pé kì í jẹ́ bàbá tọmọ kó má làálàá o. Excuse me but ṣé èmi àti ẹ ágíò yẹn ni
àbí mo dispute ẹ pẹ̀lú ẹ mo mọ̀ pé àwọn parents ẹ náà kọ́ school náà mo mọ̀ pé wọ́n náà kọ́ fún àmọ́ iye ọkọ àtìyàwó náà ò jó wípé kí ọkọ àtìyàwó máa lóde gbogbo tíyàwó bá ní kó fi mọ ọkọ ẹ̀ ṣé nínú tírà tí wọ́n kọ́ wa àti ìtaka náà ọlọ́run pàápàá wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo ìmọ̀ yòówù tíyàwó lè ní ó gbọ́dọ̀ fi sin ọkọ ẹ̀ ní ọkọ ẹ̀ ló gbọ́dọ̀ máa sọ fún nílé ọkọ ló máa pronounce ẹ̀ jáde síta ṣé ó dìgbà tí gbogbo ayé bá mọ̀ pé wọ́n ló ní school ni kán tó mọ̀. ìgbà tí mo bẹ̀rẹ̀ rárá rẹ̀ ó tó táwọn parents ní bá wà ń bẹ̀ yẹn kí lẹ fẹ́ kọ́ máa sọ. so ṣé ohun tó ń wá ní í sìn kò fẹ́ tú yẹ̀yẹ́ mi síta kọ́ mọ̀ pé kọ́ ṣàmọ̀ káwọn parents ẹ̀ ló ní school ìwọ ló ní kì í ṣe mi. kò lọ́rọ̀ yẹ̀yẹ́. ṣé ohun tó fẹ́ ṣe nìyẹn. kò lọ́rọ̀ yẹ̀yẹ́ inú sẹ́ nǹkan tó yẹ ká ń sìn yẹn kó tó yẹ kó sọ bẹ́ẹ̀ ni pé èmi ni mo ní school yìí. ẹ̀pọ̀ tìyẹn ṣáà ti kọjá lọ àbí kí ni wàhálà yìí. kò tí ì kọjá òun pè ń ṣàkíyèsí ni torí pàtó àti ti máa di nẹ́ẹ̀sì ẹ̀ ń sìn tí n bá sọ ń sìn eléyìí tó jù bẹ́ẹ̀ lọ ó máa ṣẹlẹ̀ ní nẹ́ẹ̀sì ẹ̀. wọ́n dẹ̀ kúkú ti wọ́n mi wọ́n ti wọ́n mi pé kí n má béèyàn kí n má bàa da nǹkan pọ̀ èmi ni mi ì gbọ́. again. yes bó ṣe rí nìyẹn náà wọ́n sọ pé kí n má báyàn da nǹkan pọ̀ mọ́ àbí ṣe fẹ́ dọ́gbọ́n gbógun mi mọ́ mi lọ́wọ́ ni. kẹ́ ẹ wá nǹkan ṣe sí ni o kẹ́ ẹ wá nǹkan ṣe sí gidi ni torí next time tó bá repeat ara ẹ máa bára yín ibi tẹ́ ẹ fẹ́ ni. ọjọ́ wo ló máa mú mi mọ àwọn parent ẹ báyìí torí ó ti ń pẹ́ jù o. Adébọ̀wálé mi. mo ń dá ẹ lọ. ó bá tiẹ̀ sì fún mi time díẹ̀ àti mọ àwọn parent mi kọ́ ni problem ó mọ̀ tí bá mú ẹ lọ rí àwọn parent mi ń sìn tèmi àti ẹ bá tún wá jà dábàá fẹ́ra mọ́ ṣùgbọ́n wípé kò ní easy fún mi kí n tún mú ẹlòmíì lọ fi hàn pé ọkọ mi tù rèé ìyẹn ló ń ṣe mí jọ̀ọ́ fún mi time jọ̀ọ́. ìwọ ń gbàdúrà kájà ni àbí o love mi ni. kì í ṣe pé mi náà love ẹ mo dẹ̀ trust ẹ àmọ́ téèyàn bá nífẹ̀ẹ́ ló ń gbà mí kó máa try kó máa wẹ̀yìn èrò èèyàn ọkùnrin máa ń bà mí torí sì ilẹ̀ máa ti ní ọmọ ẹlẹ́sẹ̀ sọ̀rọ̀ kan bì kan at the end of the day ilẹ̀ máa ní ẹnìkan ò wọ́n ṣe mọ́ kó tó ṣe mí nìyẹn. Aishat máa fẹ́ kó o mú ọjọ́ ní kòpẹ́kòpẹ́ because kó má jẹ́ ọjọ́ tuntun máa pẹ́ lójú máa mú bẹ́ẹ̀ yẹn. Adébọ̀wálé mo ń dá ẹ lọ. tó ṣáà bá insist wípé o fẹ́ mọ àwọn parents mi wàá fún mi time díẹ̀ tí máa fi mọ̀gbà tí dáàdì àti mọ́mì tí wọ́n á fi wà nílé kò má lè mọ̀. ṣé kò ń ṣe time tó máa pẹ́ ní Aishat. kò ní pẹ́ ó ń sọ pé onífẹ̀ẹ́ mi sin onífẹ̀ẹ́ mi sórí ẹ̀rọ ẹ̀yìn ọkùnrin máa ń bà mí torí sì lè máa lọ́mọ kan síbi kan tí a máa tàn yín at the end of the day á di pé ẹnìkan ò mọ̀ ṣe mọ́ torí ẹ̀ ni mo ṣe ara fẹ́ fi ọgbọ́n ṣe. ẹ̀yin obìnrin ńkọ́ ẹ dangerous. good and nice làwa o. wo ẹ tí ń jà má jẹ́ kí n tọ̀. kúrọ́ ọmọbìnrin o. but ṣé wọ́n nífẹ̀ẹ́ mi sá. má padà sẹ́yìn ìṣèwà ní nífẹ̀ẹ́ gbogbo. ojú oorun mo wà wọn tó ló ń béèrè. ìyàwó yín kọ́. àwọn má ti lọ bí iṣẹ́ ń tiẹ̀ bí kò yí bá ṣe pé okùn ẹbí yìí ni kò yẹ kí n dìde torí ó fẹ́ rẹ ọ̀tá mi ṣé kò ṣòro ṣá. ẹ̀gbọ́n mi ó wà o ọmọ wáṣẹ́ títí ọmọ òrìṣẹ́ ọmọ kàwé kò rí bí gbà gbogbo bí mo gbé pádídé pátá kò sọ kankan tí tó bọ́ sí nínú ẹ̀ kí n tiẹ̀ mọ́ manage nípa skul tẹ́ dá sílẹ̀ ẹ fi mí ṣọ̀kan lára àwọn tíṣà tó máa teach skul yìí tí mo wá fún nìyẹn. Latif sáà mo ń gbọ́ yín. kò máa teach ní nursery and primary school tá a dá sílẹ̀ o ò mọ qualification ẹni
àbí o mọyì pálí tó gbé dání ni ó wá jẹ́ pé àwọn ọmọ kindergarten ló fẹ́ máa teach no orí ò ní padà kó dìrù láéláé a gbọ́dọ̀ torí pé a fẹ́ jẹran báyìí ká máa pè màlúù ń bọ̀dà ṣé ti ṣe torí unemployment ó fẹ́ dínkù nísìn o máa tó ríṣẹ́ olóore iṣẹ́ tó jẹ́ tiẹ̀ no má dábàá yẹn yẹn ti kéré jù ó below standard ẹ̀. intan sọ fún mi sì ni pé mi lè ráyè níbi skul tẹ́ dá sílẹ̀ àbúntẹ́ ń ṣàlàyé fún mi kọ́. o máa ṣẹ́rí tó máa ń dùn mí lọ́rọ̀ àwọn èèyàn rẹ̀ ṣẹ́rí ká sọ̀rọ̀ kékeré kó jọ yé wa bíi tàwọn ọmọ Yorùbá kọ́ bẹ́ẹ̀ kéde ń ṣe pé kò yé wa àmọ́ ìmọ̀tara ẹni nìkan là ń dù. ìwọ náà wò máa wo bí ìwọ náà ṣe ń sọ̀rọ̀ wọ́n gan-an ò ṣáàpù rárá wàá máa sọ̀rọ̀ bí àwọn àgbẹ̀ aroko bọ́dúndé tánú lè sọ pé graduate ni ẹ tánú máa rí ẹ tó máa sọ pé graduate ni ẹ kí ìwọ náà tiẹ̀ jẹ́ kó hùn ẹ kó yàtọ̀ o kọlà lóhùn látijọ́ yìí náà a sọ fún irọ́ náà ni. ó dà ká tiẹ̀ wá gbà pé ó dà o torí pé o ti rògbìn òrìṣẹ́ o fẹ́ máa ṣiṣẹ́ nílé iṣẹ́ brọ́dà yìí. ọ̀nà kejì tèmi tó ń sá fún rẹ̀ Lateef sórí à ń láti ṣọ́ra o sórí bá a ṣe dùn mọ́ láwa yìí iyì àwa méjèèjì náà dẹ̀ ní pé kájọ wà lókèrè kọ́lọ́n fún ẹníṣẹ́ olóore kémi náà wà láyè tèmi làpọ́nlé lè fi wà bí bẹ́ẹ̀ kọ́ ta bá ti ń bára wa ṣiṣẹ́ yálà àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni o àbó ń ṣiṣẹ́ lábẹ́ mi ni o kò sígbà tá a ní máa rálẹ̀ bú ara wa tàbá dẹ̀ ń rálẹ̀ bú ara wa púpọ̀ jù ìjà á wáyé bí ìjà bá wáyé kí ló fẹ́ ṣẹlẹ̀ ìyẹn gan-an ó tó láti sá fún èèyàn dẹ̀ láti ṣọ́ra o mọ ohun tí Al-Qur'ani sọ ipe ẹ má ṣe jẹ́ kí okùn ẹbí tọwọ́ yín dàrú kò gbọ́dọ̀ tọwọ́ yín já ó mọ̀ pé ẹni tí okùn ẹbí bá tọwọ́ ẹ̀ já onítọ̀hún á jìyà láyé á tún jẹ lálòkè ó mọ̀ ni gbogbo wọ̀nyí lèmi ń sá fún wo sórí lórí ọ̀rọ̀ ọṣẹ́ tó wá sọ yìí ó dà pé ó ti wá dójú ẹ̀ èmi fúnra lára mi personally màá bẹ jáde màá tẹ̀sẹ̀ bọ̀ nù ó dá mi lójú pé láàrin oṣù méjì sísìn òun láti ríṣẹ́ olóore má wọrí. gbogbo ń tẹ́ sọ pátá ló yé mi ẹ jẹ́ kí n wá máa lọ. wá Lateef wá ṣé o ti ń bínú ni. mi ì bínú ẹ̀gbọ́n mi mi ì bínú rárá. mo dẹ̀ fẹ́ kọ́rọ̀ yìí yé ẹ dáadáa o jọ nítorí Ọlọ́run má bínú èmi máa jáde fún ẹ bí mo ṣe wí o máa ríṣẹ́. mo kúrò lọ́kàn má ní o fẹ́ ṣiṣẹ́ ní sùkúl tèmi dálẹ̀ má ní o fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀. ṣùgbọ́n wọ́n ní orúkọ ọmọ ìnìjánu ọmọ dákun kí ló kọ rẹ̀. Débọ̀ ni sà. Débọ̀ àkílà péjà rẹ̀ péjà lẹ̀. Adébọ̀wálé ni dájì. ṣé wọ́n mú bí ọ ìjẹ́lẹ̀ ẹ̀dẹ́ ó pẹ̀ ẹ̀dẹ́ bóyá òye bó àlẹ́ lọ́mọ ọlọ́mọ ń jẹ́ ọ̀nì Adébọ̀wálé ni. bó ṣe rí ló sọ yẹn. bó ti rí ló wí mọ́ndàlá ń gbàdàn ń bò ń lú ọ̀dọ̀ tí. ilé Òṣogbo ni sà. Òṣogbo òròkè àṣálà Òṣogbo ìlú aró tí ń bẹ lóṣogbo fi ń wo ni ìlú dáadáa ni èmi náà gbé bẹ̀ rí ngbà kékeré mi ṣùgbọ́n irú iṣẹ́ wo ni o fi ń pawọ́dà. actually mo ṣe parí school but very soon ma bẹ̀rẹ̀ iṣẹ́. ọ̀sẹ̀ jáde iṣẹ́ rẹ lọ sí rí iṣẹ́ rẹ lọ rí wá wo ọmọ yìí dáadáa tí ó ti rí bó o bá wo gbogbo ara ẹ̀ látòkè délẹ̀ o lè rójú àpá ọ̀rẹ́ ń bẹ̀ kì í sọmọ ẹgbá o kì í sì ṣe bọ́ọ̀lù tọ́mọ fẹsẹ̀ gbá tàbí àpò ẹ̀ṣẹ́ tí wọ́n so kọ́tọ́ wà máa fi kọ́ ẹ̀ṣẹ́ gbìn báyìí kí ni mo ti ẹ̀ ń sọ mo ti fún ọ náà mo ti mọ àwọn tó bí ọ náà ẹ̀ tí ìsàn kan orí ẹ̀ náà ṣùgbọ́n torí ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ni mo ṣètè yá aṣọ ni mo fi kì ọ́ lọ ìyún pé kì í sọmọ ẹgbá kì í ṣe bọ́ọ̀lù kì í sì ṣàpò ẹlẹ́ṣẹ̀ẹ́ bó ti rí nù Ọlọ́run ó wà pẹ̀lú yín. ẹ ti ẹ̀ ṣeun dádì ṣe rí ibi tẹ́ ẹ ti mọ́rọ̀ sọ fún wọn yẹn inú mi máa dùn o torí pé ṣe rí àwọn ọmọ ọ̀sìn díẹ̀ nú wọn ló mọ̀ wá wù ọ̀rọ̀ ni wọ́n ti bá yín sọ yẹn ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn kẹ́ ẹ̀ dẹ̀ fi ṣe wà wò kì í ṣe pé kẹ́ ẹ̀ kàn gbọ́ lásán
ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín. èṣù gan níyà ni èèyàn bí èṣù bí èèyàn wọn ni kó sí yín láàrin o ẹ lè lura ní gbogbo ẹ jọ̀ọ́ o ẹ máa ṣe jẹ́jẹ́ o ọlọ́run á máa wà pẹ̀lú yín. ìyá Latif èmi fẹ́ lọ sí òde tí mo wí n ó lọ ọbẹ̀ pa níbo lẹ bá ń kó bàtà mi sí. mo ti bá yín nù mo ti kó síbi ẹnu ọ̀nà ó dá o bí ọba ṣeré tán wá ń jẹ fún wọn kó jẹun. mo ti ń ṣe dájú àwa náà fẹ́ sáré ṣeré jáde. àwò ẹni tó wá ọ̀ní jí ó jẹun kó o tó mú jáde. àmọ́ jẹ́ ń jọ mi dájú. lóúnjẹ tí mo ti gbé kaná tó ti fẹ́ ìdíná. àwọn àlàjẹ tí bá yá jáde àti máa padà rí. ó dá ń gbà náà. ó dà mà. ọ̀dà ọ̀kárẹ̀ o òrò kí àsálà òṣogbo ìlú àró. abẹ́rẹ́ ojú ẹ̀ náà tutù bí ojú aró òṣèlú. a ó ṣe jọ́gọ́lọ́ dáadáa. kó wá fìwà bí ó ṣe kíwà wá dáa ló kù ẹ̀ ò rí bẹ́ẹ̀. torí ọ̀tọ̀ báwo rí kò tiẹ̀ jẹ́ ó mu kíní tá a gbé kalẹ̀ náà gan wo mò ń bọ̀. ẹ má pẹ́ o ẹ má pẹ́ ẹ dákun o. ọkọ mi ọlọ́run aṣọ ẹ̀ lọ́hùn-ún ṣọ́ ara ẹ̀ rò torí nǹkan tá a bá lọ sóko lèèyàn kọjú mọ́ fojú sí ìwé ẹ̀ mi ò fẹ́ kó o kẹ́gbẹ́kẹ́gbẹ́ nílé ìwé ẹ̀ o mo fẹ́ kó o jí ọmọ rere àti ọmọ alálùbáríkà nínú ilé ìwé ẹ̀ ibi téèyàn bá ti jáde lèèyàn máa ń wò ó mo fẹ́ kó o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe àwọn ọmọ oníṣúgà dàdí wọn yẹn mi ò fẹ́ kó o fara wé wọn o ti gbọ́ mo fẹ́ kó o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe torí o mọ̀ pé mi tí mo bí ẹni mi ò ń kọjá àyè mi o jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ibi tó bá fi mí sí báyìí náà máa ń bá mi ìyẹn ni mo fẹ́ kí wọn náà máa wù mí wà kó o lè lálùbáríkà lágbára náà wàá dẹ̀ lálùbáríkà lójú ẹ̀mí mi báyìí jọ ọkọ mi má ṣàwọn oníṣúgà dàdí jọ torí Ọlọ́run tó o bá fẹ́ owó sọ fún mi tí mi bá ti ẹ̀dẹ̀ rí gbogbo ẹ̀ fún ẹ ìwọ̀n bá tápà mi bá ká máa ṣe bàbá ẹ̀ náà tún ṣe jọ ọkọ mójútó òwe ẹ̀ o Ọlọ́run á dẹ̀ ṣe ọ̀nà ẹni rere ọmọ alálùbáríkà rẹ lọ́wọ́ á ṣe ẹ fún mi mi ò ní kábàámọ̀ pé mo bí ẹ jọ ọkọ mi òwe ò ní dojú rú o tó o gbàgbé nǹkan kan. mi ìgbàgbé nǹkan bò ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. kí ló dé tó o ti sọ ẹ fún mi tẹ́lẹ̀. ọ̀rọ̀ bọ̀dá mi dé bọ̀ ni. kí ló ṣe. kì í ṣọ̀wọ́n gbọ̀ngàn ọ̀pọ̀ ọ̀rọ̀ Àìṣà ẹ̀rọ tí wọ́n fẹ́ fẹ́. kí ló ṣẹlẹ̀ sí àfẹ́sọ́nà ẹ̀. àfẹ́sọ́nà wọn. kí ló ṣẹlẹ̀ sí. ẹ mọ̀ kọ́rẹ́ mi ní Àìṣà ti tẹ̀lé omi lè bá Àìṣà ti sọ̀rọ̀ mọ́. ó ń jalè. kó jalè o bọ̀ kátẹ̀ní pé ó ń jalè ní bóyá ìgbà bẹ́tà ṣé ti rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ìwà Àìṣà ti wá burú. kí ló ṣe. Aristotle wá ń ṣe ní skul nísìnyí bókùnrin kan ṣe ń gbé lẹ̀ mímí ń gbé ìwà pálapàla ẹ wò wọ́n tiẹ̀ ní tabá bá délé wọn báyìí wọ́n tóun àti mọ́mì ẹ̀ bá ń jà nígbà tóun àtẹ̀gbẹ́ ẹ̀ bá ń jà ni. ní ìyàwó tí ọmọ tèmi fẹ́ fẹ́ sínú ilé Ọlọ́run ló mà ní kó o rí ọmọ mi bàá gbé jọ̀gọ̀dì sínú ilé ṣùgbọ́n kí ló dé tí wò sọ fẹ́ gbẹ ẹ̀. mi lè sọ fún wọn torí nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ bí eréberé ni mo pè bí kọ́kàn bára wọn ṣeré kó dẹ̀ fira wọn sílẹ̀ nígbà tí wọ́n rí pé wọ́n ti serious lẹ́nu ọjọ́ mẹ́ta ìtọ́ ti ń sọ̀rọ̀ introduction ojú tèmi náà gbà wọ́n mi lè lajú sílẹ̀. màá bá sọ̀rọ̀ ó kárí ọkọ mi o má kàṣà alárìsítò má kàṣà yẹn jọ torí Ọlọ́run fọlọ́run bẹ́ẹ̀ ẹ ọkọ mi Ọlọ́run aṣọ ẹ o. ẹ wo títí next week ẹ máa rí mi o torí owó tẹ fún mi yẹn. ayọ̀ tẹ́tí aláyọ̀. ṣe gbọ́ máa kọ́ ọ̀hún ní ṣe ti gbọ́. ó dá ọkọ mi. ẹ bá mi ní dájú kan bá kọ́ ọ̀hún. débọ̀ ilé ọkọ mi ó pàdé àbúrò ẹ̀ lọ́dọ̀. mo pàdé ẹ̀ sí so ó ní kí ó tẹ̀ ní kí wọ́n lọ drop sí school but mo ní kí n kọ́kọ́ wá rí iná mo promise ẹ̀ kí màá lọ drop ẹ̀. ó kárí. ọ̀rọ̀ tí mo fẹ́ rí fún lórí ọ̀rọ̀ introduction èmi àti Aisha ti so mo fẹ́ kẹ́ bá mi bá dádì sọ̀rọ̀ lórí ẹ̀. mọ́mì kí ló dé ẹ dẹ́ ṣe héhe. kò sí nǹkan kan màá bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n bá drop àbúrò ẹ̀ ní school tán tó o bá padà wálé
ọ̀rọ̀ wà láàrin èmi àti ti gbọ́. ó ti dà bẹ́ẹ̀ kẹ́ bá mi bá dáàdì sọ̀rọ̀ lẹ́yìn ṣe gbọ́ wọn. ọkọ wá gba ọkọ lọ́wọ́ ẹ̀ tó gbé ìyàwó lé ẹ lọ́wọ́ ṣé táwa ò bá dúró tiẹ̀ ká tiẹ̀ lẹ́yìn kí wọn náà kàwé kó o gòkè àgbà ṣé o lè dé ipò tó dé yìí ni ó wá dépò kó o máa ran àwọn àbúrò ẹ lọ́wọ́ káwọn náà lè gòkè àgbà bíi tiẹ̀ ó wá kọ́ olóòní ṣe èmi ò ní gbà fún ẹ o torí èmi ni mo bí ẹ̀yin méjèèjì gbogbo yín èmi mo bí yín mo dẹ̀ fẹ́ kí gbogbo yín ó ṣoríire ìyàwó ẹ yẹn tó bá jẹ́ pé tiẹ̀ ló fẹ́ máa fi ṣe èmi ò ní faramọ́ o á yà lọ fún mi ni. Mọ́mí ẹ ṣe astagafurula mi tẹ̀lé ẹ tọrọ astagafurula nítorí pé ẹ wo bọ́rọ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ kọ́ lẹ́ ń sọ yìí kò sí ohun tó kan ìyàwó mi nínú gbogbo ọ̀rọ̀ tá a dá sílẹ̀ yìí bí ìgbà tí a fẹ́ gbẹ̀ṣẹ̀ ni tá a bá ń dárúkọ ẹni ẹlẹ́ni nígbà tí láti fúdẹ wà bá mi èmi ò mọ àlàyé tó ṣe fún yín o mo ṣe àlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ bí gbogbo ẹ ṣe rí bó ṣe rìn àmọ́ mi ò wá mọ ohun tó sọ fún yín tẹ́ fi ń kó blame lèmi lórí báyìí àti pàápàá ẹ wo mo sọ fún Latif mo jẹ́ kó mọ̀ pé àkọ́kọ́ ìwé ẹ̀rí tó gbé dání ó kọjá pé à ń ṣe tíṣà à ń tíṣì ní iléèwé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kindergarten ẹlẹ́ǹkejì ni pé kó múra kó wá iṣẹ́ olóore tiẹ̀ síwájú kí wàhálà má bàa máa ṣẹlẹ̀ ká má bàa máa rálẹ̀ bó ara wa ohun tí mo sọ fún rẹ̀ ẹ jẹ́ wá sọ nǹkan kan fún yín tí mi ò sọ fún yín rí tí lè máa jẹ́ kẹ́ mọ̀ lẹ́nu ṣẹ́rí iléèwé tẹ́ ń wò tẹ́ rò pé bóyá àbí èmi tí mo jọmọ yín nìkan mo níyìn bẹ́ẹ̀ kọ́ lórí èmi kan mo ní ìyàwó mi lónìí bẹ́ẹ̀ ni dádì ìyàwó mi lónìí ọ̀nà tó gbà ní rè ṣé ẹ mọ̀ wípé ìyàwó mi ló lọ sí college of education òun ló ń teach òun ni teacher ẹ ṣáà mọ̀ pé mi ò ń ṣe teacher àwọn òbí ẹ̀ wá wò pé kí ni àwọn lè fi ràn lọ́wọ́ àwọn ni wọ́n kọ́kọ́ mú owó tó fi ra ilẹ̀ gbàrà ẹlẹgbẹ́ báwọn náà ṣe foundation school yẹn ni nígbà tí mo ti wá rí bẹ́ẹ̀ mo á wò pé wọ́n dẹ̀ ní ọmọ tó ṣípá ní òbí ẹ̀ ń gbé lèmi náà bá ṣe wá kára mọ́rọ̀ yẹn ni mo ṣe wá kọ́ iléèwé yẹn parí ni mo ṣe wá ra gbogbo ohun tó tó àti ohun tó yẹ síbẹ̀ ẹlẹgbẹ́ pé mo dá ìyàwó mi lóko òwò ni mo dẹ̀ dídì fi sọrí ẹ̀ wípé ìwọ ló ní iléèwé yìí ṣẹ̀dẹ̀ mọ́rọ́ obìnrin gbogbo wa náà la mọ̀ nígbà tí àbúrò mi tó bá ń ṣiṣẹ́ nílé ìwé wa ẹlẹgbẹ́ pé ó ń ṣiṣẹ́ lábẹ́ ìyàwó mi ni ṣé tí èdè àìyedè bá dé ṣé ẹ̀ ní dá sí ìdí rèé o tèmi ò jù bẹ́ẹ̀ lọ. ọwọ́ agbọ́ àbọ̀ ọ̀bọ̀ mo ní ká tó mọ̀ fìdí fọ́gbájá gbọ́ tẹnu rẹ̀ torí tá a bá gbọ́ tẹnu ẹ̀gà á rò pé ẹ̀gà kàn ń pàtó ni ó wá tán àbí ò tán àmọ́ ní kò jẹ́ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní ìdí pàtàkì ìwọ wo kókó méjì tó fàyọ ó fa kókó méjì yọ ó ní èkíní ìwé tí láti kà ìwé ẹ̀rí tó ní dání ó pọ̀ ju sẹ́ẹ̀ tíṣà irú iléèwé táwọn dálẹ̀ lọ èkejì ni wípé tí láti bá ń ṣiṣẹ́ lábẹ́ ìyàwó tiẹ̀ àrífín ó wọ̀ ọ́ ṣé kókó méjì wọn ò tó tẹ̀lé wo jẹ́ àmọ̀ọ́mọ̀dé ọ̀rọ̀ ká tó mọ̀ dájọ́ yóò dáa fún ọ láti ọ̀rọ̀ lọ gbọ́n ọ̀ ríṣẹ́ lágbára orí mi lágbára ẹlẹ́dàá mi ọ̀ ríṣẹ́ iṣẹ́ alálùbáríkà lọ́ọ́ tiẹ̀ rí pàpà èmi mo wí bẹ́ẹ̀ gbogbo yín lẹ̀ ṣoríire lójú mi gbogbo yín lẹ̀ dèèyàn pàtàkì lójú mi wọ́n ó sì jèrè yín. bọ̀dá mi tẹ bá wà ní bọ̀dá mi láti kí wọn lè ríṣẹ́ níbi iṣẹ́ yín kẹ́yìn náà bọ́sítà kẹsàn fáwọn ọ̀rẹ́ yín kọ́ máa wáṣẹ́ síbòmíì. ó máa ṣe o gbogbo eléyìí náà ni mo ti sọ fún Latif tẹ́lẹ̀ èmi ò mọ ohun tó délé wá ṣàlàyé mo ti sọ fún pé kó má wọrí láìpẹ́ láì jìnnà mo ní mo ti bá tẹsẹ̀ bọ ọ̀rọ̀ iṣẹ́ mo ní ó máa ríṣẹ́ ó dẹ̀ máa ríṣẹ́ mo wí yẹn kò ṣe wá ní ríṣẹ́ ṣé dùnú tèmi náà ni bí àbúrò mi ṣe ń fẹsẹ̀ gbàgbòrò káàkiri ni kọ́mọ kàwé kó má rí bíbá lọ kì í ṣe dùnú nú mi ó dẹ̀ máa ríṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìkìlọ̀ ẹ̀sọ́ fún òun náà wọ́n ní bá a ṣe rìn là ń kó ni báwo ló ṣe fẹ́ wáṣẹ́ lọ sílé iṣẹ́ kan tó ò ní múra dáadáa ẹ̀yin náà wò bó ṣe múra ṣé wọ́n lè ní ó kàwé báyìí ẹni kó múra dáadáa kó pe èdè gidi lẹ́nu táwọn èèyàn máa rí tó máa rí àmì pé ẹni tó kàwé lára ẹ̀ nítorí sọ nìyẹn o. ọ̀gbọ́n bí ọ̀rọ̀ lọ lẹ́gbọ́n rẹ̀ sọ kalẹ̀ o sórí ìwọ
mọ̀ ṣe bí alákọ̀wé kọ̀ tẹ̀lẹ̀ gan kọ̀ wò mẹ́lí ọ̀rọ̀ tí ó sì máa jáde lẹ́nu rẹ kó jẹ́ gbólóhùn alákọ̀wé kó má jẹ́ ti púrúǹtù ọ̀rìṣẹ́ gbogbo yín lójú ẹ̀mí mi lẹ́ẹ̀ ti dèèyàn pàtàkì. God forbid, you find my dead body. Ìyá Adébọ̀! Ìyá Adébọ̀! Yes, Daddy. Yọjú sí mi o. Ìgbà wo lẹ wọlé? Mo ṣe wọlé sísìn. Kí ló wá dé tẹ́ ẹ̀kan sí mi? Kò sí jàre. Ẹ kí ló wá dé ṣé kò sí nǹkan kan? Yorùbá ló sọ̀rọ̀ tó pòwe o. Báwo náà ṣe pa? Wọ́n láì tẹ́yìn káká dọwọ́ bò ó. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ Débọ̀ àti Aizatu. Aizatu kì í ṣe ẹni tí Adébọ̀ wálé lè fẹ́ o. Ilẹ̀ rí tẹ̀ sọ bẹ́ẹ̀. Ìdílé àwọn Aizatu mo ti wá díẹ̀ kì í ṣe dédé dáadáa. Dádì wa ẹ ṣé èmi ò pilẹ̀ fẹ́ ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mo ti gbọ́rọ̀ yìí o èèyàn kan ti sọ fún mi wọ́n ní Aishat pé kì í ṣe ọmọ gidi wọ́n ní ọmọ rádaràda ni wọ́n lọ́mọ tó fi ń ṣépè sọ ọmọ ni ṣóyè yín wọ́n ní ká má jẹ́ kọ́ ọmọ wa fẹ́ rárá kódà Débọ̀ Wálé gan fúnra ẹ̀ ti wá bá mi tó ní kí n sọ fún dádì òun pé òun fẹ́ ṣe introduction lórí Aishat èmi ò mọ̀ bí mo ṣe fẹ́ sọ fún un ǹjẹ́ mo wí nǹkan kan mi ò lè wí torí àwọn nǹkan tí mo ti gbọ́ ń pa ọmọ yẹn ni àwa la mọrú àwọn tá a lè fi bá ọmọ wa sọ̀rọ̀ torí pé àwa la bí kò dẹ̀ sí ní tá a lè bá sọ tí ò ní gbọ́ torí wípé Débọ̀ Wálé nífẹ̀ẹ́ ọmọ yìí jù kó má lọ ṣera ẹ̀ léṣe ṣe ti gbọ́ báyìí. Sọrí 100 oṣù ló wà láyé. Ànímọ̀ kankan bẹ́ẹ̀ o. Ọlọ́dẹ ọmọogun aláyọmọgbọ̀n tinú mi ni màá ṣe ó ká àádọ́ta tó kù tí Adébọ̀ Wálé bá sọ pé ní àforí àfọrùn Aishat ló máa fẹ́ máa kọ́ lọ́mọ. Dádì wa ẹ̀yin ò mọ ọmọ tẹ́ ẹ bí ni èmi mọ̀ pọ́mọ tèmi ò ń ṣe ọmọ burúkú o ó depends lórí àwọn tá a bá fi bá ọmọ wa sọ̀rọ̀ àwa la bí nǹkan wọ ẹ jẹ́ ká control ẹ̀ á gbọ́ ṣùgbọ́n sùúrù la máa fi bá a sọ ni ẹ wo dádì ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan jàre kí lẹ bá bọ̀ ń bí tẹ́ ẹ lọ. Inú mi dùn kọ́ńtrátì yẹn wọ́n ti gbé fún wa. Wọ́n ti gbé fún wa. Olúwa ó mà ṣe o ṣé pé àwa ló já mọ́ lọ́wọ́. Àwa ló já mọ́. At the end of the day mo dúpẹ́ Ọlọ́run dáàdì Débọ̀ a máa wẹ̀ nìyẹn. A máa wẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Débọ̀ yẹn ká tó wẹ̀ ló fẹ́ kọ́ yanjú ọ̀rọ̀ Débọ̀ náà. Ṣé rí ọ̀rọ̀ ti Débọ̀ ẹ̀gbìn yẹn ti sẹ́gbẹ́ kan sẹ́ a máa yanjú ẹ fèmí lẹ̀ ẹ wò ẹ fi kíní lẹ̀ fàgbépo èmi máa yanjú ẹ ṣèbẹ́ mi ni mo bí ọmọ mi ni ẹ fi yẹn sílẹ̀ ó máa lójútùú dáàdì a máa wẹ̀ kíní yìí. A máa wẹ̀. Alẹ́ ìyá tó wá yàtọ̀. A yàtọ̀. Èmi fúnra mi. Aishat kí n pọ́blẹ́mù ẹ̀ nú àbí nǹkan ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ kírú ẹ̀ yìí kó dáa tó elé kí ni ká ti gbọ́ pé irú ẹ̀ ló ń yáwó ní campus kiri kó dáa náà change náà àbó fẹ́ máa sọ fún mi pé àwọn tó ń gbé pé wọ́n fún ẹni wọ́n sẹ́tù ẹ̀ wọ́n fún ẹ lẹ́nìtì ló fẹ́ sọ bẹ́ẹ̀ wọ́ jẹ́ kí n fún ẹ ní gbà. Kí ni kí fi ṣe? Ṣáà ti gbà lọ́wọ́ mi. A ní kí ni kí fi ṣe ṣàlàyé ẹ̀. Ring ni now ó dẹ̀ máa bí mi léèrè wàá fi sí ọwọ́ bí elé ṣó ti yí ẹ anytime tó bá ti pàdé big man tó bá gbé ẹ jáde wàá fi rá lójú lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti fi rá lójú ló máa sùn wàá ṣe pápápá gbogbo owó tó bá ti bá lára ẹ̀ tí ẹ ní o wàá já àárín ìjìnlẹ̀ ṣó ti yí ẹ. Wọ́n ẹ̀ tó wá rò pé mi ló yẹ kó ṣe ní oore yìí èmi ò kí ń ṣerú ẹ̀. Ṣé ò ní interest? Aisha dá mi lóhùn náà. Mo ń bọ̀ ok o ṣe mo ní interest o ṣe alright màá rí ẹ later ó dàbọ̀. Dáhùn kí ló wá fẹ́ fà gbọ́ nọ́ọ̀sẹ̀. Má bínú ìjọ torí ọtọ́.
mi láìpẹ́. mo pe roommate mi á tètè easy ìgbà tó jẹ́ roommate ẹ̀ ń gbọ́ ìwọ ọmọ kékeré yẹn kí ló ń bá sọ. mo ṣàmọ̀ pé níta náà wà important náà dùn tó kókò tó bá mi sọ ló ń bẹ́ẹ̀ sọ. ó ní bí mo ṣe ń yáwó káàkiri inú campus yẹn pé bí mi ò ṣe rówó exam mi san pé kò dáa pé tìjú ló jẹ́ fóun nǹkan kan wípé àrísọ táwọn dẹ̀ ń ṣe wípé kò ṣeé ṣe lásán ó wá rò kébíyá èmi náà ń ṣe irú ẹ̀ ni ó bá ní should in case pé mo lè pàdé big man kan tó lè fẹ́ fún mi lówó àbí nǹkan kan ṣá pé màá wá fi ríǹgì sọ́wọ́ bí tí bá ti lè fi ríǹgì sọ́wọ́ báyìí tí bá ti fi ọwọ́ yẹn rá lójú ó máa sùn lọ ni àwọn kò bú wà kú ẹ̀. irọ́ ni irú ọmọ kékeré yẹn ó ga o ṣé wọ́n èèyàn tọmọ yẹn jẹ́ nìyẹn lè ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó dà pé màá yẹra fún wọ gan o. Débọ̀ ṣé kò lè sọ fún mi pé o ṣe mọ́ pẹ̀lú bó ṣe sọ pé o nífẹ̀ẹ́ mi èmi Aishat Débọ̀ wá sọ fún pé o ṣe mọ́ iṣẹ́ Ọlọ́run lélẹ̀ ìdí àbáfọwọ́fà tèmi. Aishat torí Ọlọ́run ṣé o fẹ́ fìrònú parẹ́ sí mi lọ́rùn ni àbí ṣojú ọ̀rọ̀ ti Débọ̀ yìí lọ ni. Mọ́mì ojú ọ̀rọ̀ ti Débọ̀ yìí lọ o ojú bẹ́ẹ̀ lọ o ṣé ní tí mo ti ń fẹ́ láti jọ ẹ́ ọ̀rẹ́ ará àdúgbò ojúlùmọ̀ ti mọ̀ mí níyàwó àfẹ́sọ́nà ẹ̀ tí mo ti rò pé ní ẹni máa ń dọ́pọ̀ mi sí tó wà lóhun ó ṣe mọ́. ṣé ló wá fẹ́ fi ẹkún ṣe rẹ̀ léṣe sí báyìí torí Ọlọ́run gbogbo ètò òun sọ yìí òun ṣàrẹ̀ tó bá ti torí ọkùnrin kan para ẹ̀ àìmọye ọkùnrin ló máa gorí ìsàrè èèyàn kọjá kò lè tó gbogbo eléyìí tó ń fa yìí ó ò dẹ̀ mọ nǹkan tọ́lọ́run fi ṣe o bóyá kó o lè pàdé ẹni tó máa jọkọ tiẹ̀ ní Débọ̀ ṣe disappoint ẹ̀ ó ò lè sọ. Mọ́mì ìrọ̀bọ̀rọ̀ mi kò ká yín lára ẹ̀yin kò jáde sọ̀rọ̀ mi ẹ ti wo mi rojú bóyá kọ̀rọ̀ mi rí rúdurùdu bó ṣe rí. èmi ò mú asọ̀rọ̀ àbí kí ló wí ṣó mọ̀ pé ọ̀rọ̀ tí yín náà ni mò ń bá káàkiri ó ní mo tún jáde lọ yìí nsìn ibi àdúrà kan tí mo fẹ́ gbà fún yín ni mo tún lọ ṣàánú mi ó ti tó Àìṣà ti dìde kó wá lọ jẹ ìjọ ọkọ ẹ fi mi sílẹ̀. ṣe ṣàánú mi Àìṣà ti jọ ọkọ mi sílẹ̀ o. etí ẹja wọlé náà. Mọ́mì. Ọ̀dà mi ṣé nítorí ọ̀rọ̀ tí dádì bá yín sọ lẹ́ẹ̀kan lẹ́sìn wá ronú ṣèbí dádì ṣàánú yín ni pé aṣẹ́wó níyàwó yín pé kẹ́ má fẹ́. aṣẹ́wó níyàwó tèmi. aṣẹ́wó ni kíni. bọ̀dá mi mo ní kẹ́ má fi ronú pa yín lẹ wá gbá mi lẹ́nu tó bá wù yín kẹ́ ronú pa yín kò sílẹ̀ tó kàn mí o ẹ máa ronú náà gbà náà bẹ́ẹ̀ bá fi ronú pa yín. ẹ mà dákun ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣá mo lọ́kọ o mo sì bímọ pẹ̀lú ṣé wá rí àwọn ọmọ náà a tọ́ wọn débi tí èèyàn tọ́mọdé ṣùgbọ́n tó wá ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ náà ni pé bó ṣe yẹ kí wọ́n ti máa jẹun kí wọ́n máa lájẹṣẹ́kù kí wọ́n tiẹ̀ máa rántí èmi àti bàbá wọn kò sí kankan tí wọ́n rí ṣe ń bẹ̀ kò sí àṣeyọrí kankan fún wọn bíi ti wò wọn ó sì ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi bàbá ẹ dákun ẹ gbà mí ẹ bá mi ṣé kèmí náà ò jẹun ọmọ láyé mi ẹ ṣàánú mi.
ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ bàbá. nojú rẹ nù. orin tí òṣòro dá lélẹ̀ báyìí kì í ṣòro gbè tí wọ́n bá ní sàǹsà lùbọ́ wọn á ní pẹ́ẹ́rẹ́pẹ́. àwọn ọmọ rẹ̀ ọ̀la ṣe yọrí. àmì o bàbá. wọ́n lájẹsẹ́kù. àṣẹ o. àwọn mélòó ló bí fún ọkọ rẹ ọ̀hún. bàbá mo wá bí ní mi ìwà kà àwọn 3 ni. ọkùnrin bẹ́ẹ̀ nù wọn obìnrin wà nù. bàbá ọkùnrin 2 àtobìnrin kan ni wọ́n. kí ló kọ àwọn ọmọ rẹ ọ̀hún. ṣeré tó jákọ̀bí òun ń jẹ́ Hasan èyí tí mo bí tẹ̀lé òun ń jẹ́ Abdulateef ṣẹwárí èyí tó jóbìnrin inú wọn tó jàbí kan yìí òun jẹ́ Aishat. ìyàwó mélòó lọkọ rẹ ní. bàbá kò ní wájú kò ní lẹ́yìn èmi púpọ̀ yìí náà ni. ó mà ṣe o àyànmọ́ àti kádàrá ṣùgbọ́n fọkàn ara rẹ balẹ̀ àwọn ọmọ rẹ ọ̀la ṣèyọrí. àṣẹ o bàbá. gbára lọ́wọ́ àwọn tí wọ́n fi lé mi lọ́wọ́ àṣetì èbọ́jú àṣetì èbó òrùn téèyàn bá lórí burúkú tẹ́lẹ̀ tó bá ti dọ́dọ̀ irúnmọlẹ̀ níbí àṣìṣọ́ ọdọ lóríire téèyàn bá sì wà tó bá jẹ́ pé oríire ní bá ń ṣe tí ò fi tàwọn irúnmọlẹ̀ ṣe àṣìníkọ́ padà ṣẹ́ṣẹ́ àárọ̀ nígbà tó ti gbọ́rọ̀ náà wà bá irúnmọlẹ̀ elédùà ó wọ̀rọ̀ náà ṣe fún un tó bá di lọ́túnla kò tún débí n tá a bá ṣe sí ní ìmọ̀ ṣàlàyé fún ọ àmọ́ fi ọkàn rẹ balẹ̀ lágbára lọ́wọ́ ìyá mi Ajíbọ́lá ọmọ ẹ̀dùn ọ̀rọ̀ gbọ́dọ̀ tí pọnmọ tiẹ̀ lódòdì ọ̀rọ̀ wọn dayọ̀. Gbogbo yín ẹ kú pàdé òní o. Nínú pàdé òní, omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọ̀. Àwọn ohun kan ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí tá a fẹ́ kó wáyé mọ́. Bí ká mẹ́ran wá láti ṣẹ̀kẹ́ rondorin dín kalẹ̀ láti jẹran. Ká wá gbẹ̀yìn máa bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ká parí ká tún parí mọ́. Kò gbúdọ̀ wáyé mọ́.
gbogbo àṣàmọ̀ tí mo wá ń pa yìí ìwọ Ẹyẹpéjú àti Àbẹ̀ní lọ̀rọ̀ náà bá wí. mo jẹ́rìí rẹ ọlọ́bì ayé atamátàsé ọpẹ́lọpẹ́ rẹ̀ ní àjọ̀dún tá a ṣe lọ ìkòkò wo ò bá gbòfò. ẹ wá gbọ́ o tàná òjọ tòní òsìjọ tẹ̀ǹkan ìṣapá kanra gógó tá a bá rí ẹnikẹ́ni nínú yín tí ó bá dọ́rùn rẹ̀ wò ẹ bọ̀rọ̀ bọ́ láṣọ. yéèyé o ẹjọ́ ọmọkùnrin kan ni mo mú wá báyìí o ọmọkùnrin ọ̀hún ó fọmọ mi lóyún ló bá tún lòun ò mọ́rí mọ́. mo wí mo fọ̀ ó fà kékọ́rí ó lòun ò mọ́rí. yéèyé o mo fẹ́ fi bí mo ṣe jẹ́ hàn mo wá fẹ́ kẹ́ bá ń fi kíní ọmọkùnrin rẹ̀ kẹ́ bá ń fi pamọ́. àṣẹ́gun. yéèyé o òjò ló rọ̀ tó sì sí òrùlé ilé wa la wá pe ìpàdé ẹbí láti dá owó tá fi ṣe òrùlé náà padà làbúrò mi bá dìde tó bá sì san owó náà ó wá ti rò wá pé wípé àwa náà lè rí ọwọ́ rí mo wá fẹ́ kó wá owó tì kó má rí owó ná káwá bá ń ṣe bí ọṣẹ ṣe é sojú kó sì gbà wípé ẹran tó yí ní jẹ́nà mọ̀. yóò gbélé gbọ́. yèyé o káìsì mọ̀ wo àbálàlejò tuntun nínú ìpàdé wa lónìí. bẹ́ẹ̀ ni yèyé. kí ló wá dé tẹ̀lé ọjọ́ máa bọ̀. o ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín yèyé pé ọlọ́kùnrin kò lè bá wa ṣẹgbẹ́. bẹ́ẹ̀ ni. àti wípé ara pípé la fi ń ṣẹgbẹ́ wa ó tẹ́ díẹ̀ ni yèyé ṣùgbọ́n o mo fi ń dá yín lójú pé nípàdé tí ń bọ̀ èmi àti ẹ̀ láàjọ dé yìí. kárí ìyá ṣọgbà. àwọ̀dà ìsí ṣé ò sí àmàríọ̀. yéèyé o apẹran máhàgún olókìkí òru ajígini arìngini arìngìnìgìnì wọjà afàìfọmọlẹ́dì ẹ̀sìn tí gbòdìdì ẹran lọ́wọ́ ọmọ ọlọ́mọ afàìfúnni ní fìlà tí béèrè agbádá lọ́wọ́ ọmọ ẹlòmíì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé tí ọba nídìí àìdédé rádígbọ́nà kú lójú iná jọlá adélọ́wọ́ bá mi nírọ̀lẹ́ àná lónìí gbogbo ògo tẹ́lẹ̀dùn á ṣe fóun kò sí ìtọ́yàn tó yanjú nínú wọn ń bọ̀ tí wọ́n ń bọ̀ látọ̀run wọn sáwọ́ wáyé ni èmi kí n ràn án lọ́wọ́ káwọn ọmọ òun ó lè yàn kí wọ́n ó lè yanjú bẹ́ẹ̀ náà sì ṣe mọ̀ pé ẹ̀yin nigi lẹ́yìn ọgbà mi ìyẹn eléèdà kankan ṣe láìsí pé mo bùn yín gbọ́ ìdí tó jẹ́ kí n fara hàn nípàdé lónìí nu o kẹ́ ẹ ràn mí lọ́wọ́ o yéèyé o. ó kárí àwọ̀dà ìsí kí ni orúkọ àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. àkọ́kọ́ ń jẹ́ Hasan èkejì ń jẹ́ Latif ẹ̀kẹta sì ń jẹ́ Aisat. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èmi ni Elédùwà kó kọ́kọ́rọ́ ilé ayé yìí lé lọ́wọ́. bẹ́ẹ̀ni. bó bá wù mí máa ṣí. bẹ́ẹ̀ni. bó sì wù mí máa sì tì. bẹ́ẹ̀ni. ìdí arábìnrin ṣe tán láti ṣe ohun tí a bá fẹ́. yèyé gẹ́gẹ́ bí ìlérí tó ṣe lọ́dọ̀ mi nírọ̀lẹ́ àná
ó lóun ọ̀kọ́ ohunkóhun tí ọ̀nà òun láti jẹ́ káwọn ọmọ òun kí wọ́n yẹ kí wọ́n yanjú. bí ó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ náà di ṣíṣe nù.